ẹ wo aláàjì wa Yínká Quadri orúkọ tá a mọ̀ wọ́n nípìnlẹ̀ ńgbà tí àwa gbọ́njú òní kúra ní àbárí tí wọ́n ń sunkún àgbàlagbà mo wà aláàjì wa Sanyideen lálẹ́ àná aláàjì wa Sanyideen Masha aláàjì Suleiman Alao Malaika aláàjì Saheed Òṣùpá afẹ́ntọ́mọlúwàbí bá sí lára nìkan ni níta àti mọ̀ pé ó gbọdọ̀ ṣẹlẹ̀ ó dá wa lójú pé nǹkan yẹn máa wáyé ṣùgbọ́n dáadáa tẹ́lòmíì bá ṣe tí máa jẹ́ ká gbàgbé pé nǹkan yẹn lè kàn án alájà sáà alájà sáà wọ́n dá ní ìbànújẹ́ ìkú láyé wọn yẹn fi pọ̀ lára gbogbo wa nígbà mo gbọ́ pé wọn lálẹ́ àná mo pe Sheikh Al-Fulani sẹ́ni tí kú láyé ni wọ́n ti lọ ó ti jáde láyé tí mo gbọ́ yẹn ó lé oorun kúrò lójú mi kò jẹ́ oorun sùnmọ́ àfi bí ìgbà pé wọ́n kàn mí ju bá ti mọ̀ wọ́n yẹn lọ tí kìnìyàn wá mú èmi tó yẹn ẹni tá bá wá jọ alájọṣe alájọsọ alájọjẹ alájọrin alájọsùn olùdámọ̀ràn láàrin ara ẹni tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ sí wọn ọmọ níyàwó ni báwo tí wọ́n ṣe tó nígbà tí ìbànújẹ́ tara ti wá pọ̀pọ̀ tó yẹn tí pé àwa kan mọ̀ wọ́n kákan kí wọ́n ẹ̀pẹ̀lẹ̀ kújọ́ mẹ́ta gbogbo líńkọ́ o ṣe wà dáadáa afáàmì mọ́ wà dáadáa tó kà pàwápọ̀ nìyẹn àwọn tí wọ́n wá jọ níwọ̀ àjọṣe àjọsọ àjọjẹ yẹn kọ́ ẹni bí àwọn Aláàjì Quadri tí wọ́n bá rí nǹkan yẹn mú mara èyí ò jẹ́ kí yóò rí pé àtẹ́ni yìí ò fi rí mú mara ẹni tí ó rí mú mara ò tó nǹkan mọ́ o Aláàjì Fẹ́mi Adébáyọ̀ ni mo rí Mr. Fẹ́mi branch náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rí àkọsílẹ̀ Aláàjì Abdulsalam Ọ̀gábìlò àkọsílẹ̀ yẹn dẹ̀ tún ó jẹ́ pé omi ó lé sí mi lójú omi mo gbàgbé àkọsílẹ̀ yẹn Instagram wọn mo ti rí wọn ní kìíní bóyá the actor is gone àbí nǹkan mo gbàgbé mo ti gbé ìbára yẹn wá ẹni tó ṣe náà ló ṣe àjọṣe àwọn àti Aláàjì Yínká Quadri ó ti pẹ́ gan níjọ́ táwa tá a gbọ́njú pé èèyàn máa ń wo tẹlifíṣàn àwọn tá a gbọ́njú bá ní ojú àwòrán nínú wọn Aláàjì Yínká Quadri Aláàjì Ògògó wà pé a gbọ́njú bá wọn láwọn òṣèré tí ń mìlú títì wọ́n ti mìlú títì yẹn bọ̀ wá láti etí o early 90 táwa làwa gbọ́njú bá wọn ó láwọn kan gbàna tó ṣe pé àwọn Ọlọ́run bá kó àkókò yẹn fún wọ́n sì lò ó látọdún náà tó fi dùn ní ìgbà ọ̀pọ̀lọpọ̀ wọn báwọn new stars ń jáde tó kò lé ìràwọ̀ tí wọ́n wọlé nínú wọn Aláàjì Quadri Yínká Quadri àti Aláàjì Hasan Ògògó wọ́n pọ̀ níye àgbọ̀njúbá ní around 80 wá sí 90 early 90 wá sókè báyìí gbogbo ọmọ ya 2000 olè máa ọ̀rọ̀ tí mo sọ yẹn torí ń bẹ nínú wọn tó ti jáde láyé wọ́n jọ ń mìlú títì láwọn àkókò yẹn ni wọ́n ń pe woman kan ní ìrètí ẹni tí ó mọ ìrètí a jẹ́ pé bóyá bí àrà 1980 ni wọ́n bí àbí early 90 ìrètí fíìmù tí ẹ tà síta kò ní sókòkò ń bẹ kò ní sí Quadri Yínká Quadri ń bẹ ìrètí ò sí ń bẹ bàbá sùwí ò sí ń bẹ ẹsẹ̀ fi ó tà àwọn tí agbójú bá nìyẹn wọ́n pọ̀ nínú wọn ní ìdájọ́ tó ń fúlù lúkúlúkú wọ́n tó máa kánà nílẹ̀ kí ń sìn pàápàá súnmù parí olódó ọ̀pẹ̀bẹ́ ọ̀yọ́ tí wọ́n pín tọ́wọ́ dùn wọ́n ni wọ́n sọ báyìí ọlọ́mọ sáfà wọn náà lálàáfíà Yẹmí Máìlọ́fà bàbá délé ojúlé ó tó wá máa kà wọn Aláàjì Saheed Balógun bàbá kan náà mẹ́ta pè ní ewé jókòó àwọn tí mo ń wí ọ̀nà wọn jẹ́ ewé jókòó gbogbo ẹni tẹ́ ti bínú yóò tó kọsẹ́ sí ní ti bẹ́ẹ̀ nìkan ní ìyá yìí ìdátúni ti bí nígbà náà ewé jókòó Fádèyí Olóró Abìjà Alápinni Òòṣà Lálùdé wọ́n gbé máa kan náà Sokoti náà àwọn àgbàlagbà ní mo rá àwọn náà jó àwọn wọn ń jà sọ́rọ̀ ẹ̀sìn mo ti fi fídíò yìí pé wọ́n lákèsí pé kún bẹ̀yẹn nínú àwọn ọ̀nà tí ẹ̀ ń gbà dé àṣà Yorùbá lárugẹ ìníṣẹ́ orí ìtàgé tẹ̀ ń ṣe yẹn kẹ́ fi ẹwà tí ń bẹ ń bi kéyìn sọ Yorùbá hàn àwọn èèyàn ẹ fi ẹwà tí ń bẹ ń bi àlùbáríkà tí ń bẹ ń bi kéde Yorùbá ọmọ jáde lẹ́nu èèyàn torí inú táwọn èèyàn wá bàjẹ́ nìyẹn ẹ̀sìn kọ́ ló sì bàjẹ́ jẹ́ àwọn tí wọ́n kọ́ wá bàtà wọn primary school táyé àwọn ní early 90 àwọn ní primary school secondary school wọ́n ní don't speak vernacular ilé ìkéwọ́ ni wọ́n ti sọ yẹn fún wa ilé ìkéwọ́ gẹ́gẹ́ ni wọ́n ti máa fi Yorùbá tú kéwú fún wa ní àwọn ìjìnlẹ̀ Yorùbá ẹ̀rí báwa fà tá a bá ń sọ̀rọ̀ àgbọ̀ Yorùbá gan ni ìdí ni pé Yorùbá ni wọ́n fi tú kéwú fún wa àwọn tó wá gbọ́ nítú oúnjẹ kàdìkàdì wá nítumọ̀ gbogbo àwọn mọ̀jẹ̀sí tí wọ́n ń láwọn fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ tí wọ́n wá lọ ń kọlu ẹ̀sìn bàbá Sokoti náà tó kún wọn ọmọ fi yẹn pé bàbá Sokoti lákìsí ẹ̀wù dáadáa Aláàjì Hasan nínú àwọn eléré orí ìtàgé ẹni tó gbé àṣà lárugẹ jù wọ́n lọ àjọ máa wá kíni Aláàjì Hasan gbé àṣà lárugẹ wọ́n sì gbẹ́sìn lárugẹ ẹ̀sìn wá kọlu àṣà ò kọlu ẹ̀sìn ó wà nínú ìròyìn wọn tí mo gbọ́ lálẹ́ àná wípé tí Aláàjì Hasan ni o tí bàbá wa Aláàjì Hasan Ògògó tí wọ́n fi lọ bọ́ lọ́hùn tẹ́mi fi jáde kù lára wọn gbólóhùn ìmọ̀ pé orúkọ Ọlọ́hun kò já lẹ́nu wọn wọ́n sin Ọlọ́hun tí wọ́n fi lọ bá Ọlọ́hun ni wọn ò pín nǹkan mi kàn mọ́ lọ
mẹ́rin bá wà mọ̀ pé ìlànà táwọn ń gbà pé ọlọ́run yẹn kọ́ lòun fẹ́ gbà òun fẹ́ lo ifá láti fi pe ọlọ́run tó bá mọ̀ kóun lè lọ́dọ̀ kọ́ńtàtì láti bẹ̀ kó gbọ́n náà bẹ̀ kí ló kan èèyàn pẹ̀lú yẹn ibi ó choosing tó wù nìyẹn èèyàn lè wọ́n lè rò pé kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ ṣe láti máa fi bọ́lọ̀ wọn bá ẹ sọ̀rọ̀ ibi tó yìí tó choose nìyẹn ká wá sọ pé a fẹ́ gbìjà àṣà àbí ẹ̀yà làwọn nítorí ẹ̀ kọlu ẹ̀sìn ẹ̀ lè wíìnì ọlọ́run kí yẹn jẹ́ ọ̀rọ̀ bàbá Sokoti inú àwọn tí a dé bá lójú screen ìjọ tí tẹlifíṣàn tó nǹkan tẹlifíṣàn tó ti tajà tẹran ní ìsìn tó ìgbà bẹ́ẹ̀ wọnú ilé adìẹ ní ìsìn yóò fẹ́ bá tẹlifíṣàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá tẹlifíṣàn nínú àdúgbò yìí ẹ̀rìn bíi mẹ́rin mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ tó kẹlòmí lórí tẹlifíṣàn èèyàn kan lóra tẹlifíṣàn bí ọgọ́rùn-ún èèyàn ọgọ́rùn-ún méjì èèyàn látòjú wíńdò láti máa yọjú wò fẹ́ wo yánpanyánrin kí ló kọ fíìmù bàbá Fádèyí olórí àtàwọn ìkòtò ọ̀run ọ̀pá ajé ńlá fẹ́ wùjọ́ nàfà fọkùnmọ́yọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Yẹmí máa lọ́fà adi love àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí a fẹ́ wùjọ́ náà nìyẹn tó jẹ́ pé ìlànà àmọ́ wá ti àti ibìkan bọ́ sí ibìkan torí pa fẹ́ wo fíìmù wọn Pakasumu Òjò Pagogo Ronke Oṣòdì àtọ̀ ara wọn ni Ronke Oṣòdì àti Ronke ara wọn ni Òrìṣàbùnmi nínú àwọn tá a jí bá nìyẹn o ara wọn Mojí Ọláìyá òun náà ti pa sọ́dọ̀ Ọlọ́run Rachel Oníga wọn kọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó mo dákọ̀ yìí àjíbá wọn ni lórí screen àwọn ni ayé ń wò ń gbà náà Ọ̀gá Bello ń jẹ́ bàbá gbogbo wọn Ọ̀gá Bello Allahu Akbar Allahu Akbar bàbá Jídé Kòsọ́kọ́ bàbá Peter Fatomilola bàbá Òṣogbo ìdíjẹ bàbá Àgbàlagbà Òṣogbo tó ṣe tó wà nílẹ̀ bàbá Wande Ìyá Rimbo nísìn àdébà wọn gbà tán sọmọge nínú fíìmù ìgbà tí wọ́n ń ṣe ìyá fáwọn èèyàn nínú fíìmù àdébà àwọn ọmọ sábà ṣe ìyá kúkúkú ìkọ̀yà ti jẹ ìyàwó Ajílẹ̀yẹ ìyá mi lẹ́kọ̀ọ́ àti wọ́n máa yí Santasi ni wọ́n pè ní Ayọ̀ Mọ́gàjí tó gbá lórí báyìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ara wọn lásìkò tó rí mọ́kà Madam Sajẹ ìyá ìtìjẹ Ògúnmọ́lá Péjú Ògúnmọ́lá gbogbo àwọn tí mo àkókò tí mo ń wí àwọn ìyá Péjú Ògúnmọ́lá àwọn ni wọ́n ń jẹ́ ọmọge inú fíìmù tábà fẹ́ẹ́ di ọmọge ní fíìmù pé a fẹ́ lu ọmọge àwọn ìyá Péjú Ògúnmọ́lá ni wọ́n ń lò lọ́dún náà ìyá Àwẹ̀ró àwọn àgbàlagbà nù gbogbo wọn adébá wọn tí wọ́n ń ṣe ìyá àwọn ni wọ́n jẹ́ ìyá àwọn ọmọ kásábẹ́ àwọn ọmọdé ọmọ nù eré kí ó tó wá máa kàn àwọn Alhaji Fẹ́mi Adébáyọ̀ ní Alhaji Ibrahim Chata ní ọmọ yìí Kẹ́mi Afọlábí Bísí Kọ́mọláfẹ́ Bísí ọmọ lùgbàlùgbà mo ń sọ̀rọ̀ yìí mi ò sọ ní sọ pé nìkan máa ṣẹ́wó ìgbà kan lọ́gbà kan bọ̀ ni ọ̀nà àwọn Alhaji Hasan Ògògó dín gan bí a ṣe wá gbìyànjú tán lọ ayé táyé fẹ́ràn àwọn táwọn náà fẹ́ràn Ọlọ́run tó kankan kọ̀kọ̀ sísìn ayé ò wá gba Allahu Akbar kò lẹ́nu wọn ẹ lọ wò láàrọ̀ yìí bàbá ìmáàmù Láró gangan sọ pé àwọn làwọn ó ṣáájú ẹsẹ̀ làwọn fẹ́ fi rìn lọ síbẹ̀ àwọn àgbè báyìí ní agbára àwọkọ̀ afẹ́kíládà yìí ó pọ̀ kọ́lọ́n gangan nínú Ọlọ́run ó dùn pé ẹrú mi lẹ pọ́nlé báyìí ọlọ́mọ sàkúnlẹ̀ Alhaji Hasan Taiwo gbogbo èèyàn ọmọ ẹ fọkànbalẹ̀ mo rọ́ mọ wọn kan tó bára jẹ́ tó bẹ́ẹ̀ bàbá bá ń sọ pé ọlọ́mọdé aṣọ yìí wọ́n fàyà nínú àwọn aṣọ yìí téèyàn fẹ́ kó fàyà lẹ́gbẹ̀ẹ́ ni Alhaji Hasan Ògògó jẹ́ sáwọn ọmọ níbo lọmọ wọn fẹ́ dé tí fún kọlù Alhaji Hasan wà ní débẹ̀ wọn ó pè bẹ̀ kalẹ̀ fọmọ ní pé ọmọ mi ń bọ̀ wá bá mi yà sí wọn wá yìí dédé alátọ̀dá Ògògó bẹ́ẹ̀ ni aṣọ yìí tí wọ́n connection tọ̀dọ̀ tí wọ́n máa fi connect mọ́ ogun tí wọ́n bá fẹ́ dé ọmọ kan wà nílùú èbó ni connection Alhaji Hasan ní ìnáwó náà ló gbé débẹ̀ ìyàwó ìgbà ẹrú àwọn èèyàn bẹ́ẹ̀ títí tọ̀dọ̀ tí wọ́n ló kù láyé wọ́n sì bí ìyàwó onímọ̀ rí ìyá sí fún ni wọ́n sì bí bàbá onímọ̀ rí bàbá sí fún ni ńlọ́gbọ́n ọdún ní ìsìn mọ̀ sí wá ti kú láyé tá a rí tó rí àwọn sí ta lórí pò wọ́n dí ẹgbẹ̀rún yóò fi jọ yẹ ni Ọlọ́run àbí pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run àforíjì rẹ̀ bẹ̀ ọ́ bá wa ṣàforíjì fún Alhaji Hasan Ògògó bá wa kẹ́ wọn tẹ́ wọn sáfẹ́fẹ́ rí má pè wọ́n wá fìyà jẹ Ọlọ́run ìpadà sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n padà yìí mọ́jọ jẹ́ kó fẹ́ fìyà jẹ wọn Ọlọ́run fi kẹ́ wọn fi ṣàánú wọn ni Ọlọ́run wájú tí wọ́n kọjú sí tó dára fún wọn ẹ̀yìn tí wọ́n fi lẹ̀ mọ́jọ bàjẹ́ ìyà sáré ebi sáré òǹgbẹ sáré iná sáré òkùnkùn sáré mọ́jọ jẹ́ kọ́ gbogbo wọn Ọlọ́run òjò àánú òjò àforíjì òjò àlùbáríkà òjò mo yọ́nú sí ọ̀yà mi onídọ́dọ̀ rẹ̀ dákun bá lọ sí kọ́bí sínú kábàárì wọn Ọlọ́run wá bá fàwọn ọmọ ọlọ́kàn balẹ̀ Ọlọ́run má jẹ́ wọn kájú lọ bá wọn Ọlọ́run àbí ọkọ̀ lọ́nà Ọlọ́run gbogbo wọn láti ọ̀rọ̀ yìí bànújẹ́ dákun Ọlọ́run mójútó àwa náà gbogbo àtàwọn ọba kù láyé já kàtàkùn tàwọn dá já kù lọ́nà tó dá já pàdé rẹ̀ lẹ́ni tí wọ́n lọ́run yọ́nú sí àbí ọkọ̀ lọ́nà Ọlọ́run bá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.